ọ̀pọ̀lọpọ̀ wa ló ti mọ̀ wípé Shigidi èrè lásán òun ni Allah. A ti mọ̀ wípé èrè òun náà ni sin. Ar-Rahman táwọn mùsùlùmí máa ń sọ tán bá sọ pé Bismillahi àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Allah. Ar-Rahmani tẹ́ pè ní aláàánú. Ǹjẹ́ mọ̀ wípé èrè kan náà ló tún jẹ́ Ar-Rahman tó wà connected tó ní ṣe pẹ̀lú moon god, moon deity. Ẹ ká wo nǹkan tí a gbé sókè yìí. Mo béèrè wípé was Ar-Rahman a deity before Islam? Ǹjẹ́ èrè tí wọ́n ti ń sìn ṣé òun ni Ar-Rahman kí Islam tó bẹ̀rẹ̀? Wọ́n ní yes, the name Ar-Rahman, the merciful, aláàánú, was used in pre-Islamic Arabia. Ipe Ar-Rahman tẹ́ ń pè nínú Islam lẹ́ni wọ́n ti ń lò, wọ́n ti mọ̀ kí Islam tó bẹ̀rẹ̀, particularly in South Arabia, modern Yemen, ní apá ibìkan ní Yemen tí a mọ̀ sí Yemen lẹ́ni, from the 4th century, referring to a supreme merciful deity tí ó ń túmọ̀ sí pé èrè kan tó jẹ́ aláàánú òun ni wọ́n fi orúkọ yẹn pè, sometimes equated with Allah. Tó wá ń pè mọ́ Shigidi Allah yẹn, seen as a monotheistic manifestation existing before Islam. Kíní yìí, orúkọ yìí, Ar-Rahman yìí, ó ti wà kí Islam kó tó bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ò tí ní get nǹkan tí mò ń sọ, kò tí ní yé wọn. Ẹ wá yẹ ká lọ sínú Quran chapter 17 verse 110 kí ó lè bá yé wa yékéyéké. Suratul Al-Isra, kí ni nǹkan tó sọ? Ó ní sọ pé ẹ pè Allahu tàbí ẹ pè Ar-Rahman. Tẹ́ bá pè Allah tí ò bá yíṣẹ́, ẹ pè Ar-Rahman. Èyíkéyìí tí ẹ bá pè nínú rẹ̀, ṣebí tirẹ̀ ni àwọn orúkọ tó dára jùlọ. Má ṣe kígbe lórí ìrun àti àdúrà rẹ̀, má sì ṣe wà ní ìdákẹ́rọ́rọ́. Wá ọ̀nà sáàárín méjèèjì yẹn. Wọ́n sọ fún Muhammadu pé kí Muhammadu kó pe Allah tàbí kó pe Ar-Rahman. Èyíkéyìí nínú méjèèjì. Ẹ mọ̀ pé nísìnyí orúkọ yẹn méjèèjì yẹn orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni, Shigidi ọ̀tọ̀ọ̀tọ̀ ni, àmọ́ wọ́n ti gbé orúkọ yẹn náà fún Allah pé Allah náà ni ó ń jẹ́ bẹ́ẹ̀. Kó lè bá yé wa dáadáa, ẹ jẹ́ ká lọ wo ìdí tí àyà yẹn fi sọ̀kalẹ̀ gangan. Quran chapter 17 verse 110. Ẹ máa gbọ́. Wọ́n ní Said ibn Abbas, one night in Mecca, ní alẹ́ ọjọ́ kan ní Mecca, the messenger of Allah, Muhammadu òjíṣẹ́ Allah, stood up for the night vigil prayer. Ó jí ní òru láti ṣe kíni? Láti kírun. He kept saying in his prostration, nígbà tó forí kanlẹ̀, oh beneficent, oh merciful, ó bẹ̀rẹ̀ sí pariwo, Ya Rahman, Ya Rahim, ìtumọ̀ ẹ̀ nìyẹn o, Ya Rahman, Ya Rahim, méjèèjì yẹn èrè ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ó bẹ̀rẹ̀ sí pariwo, Ya Rahman, Ya Rahim, Ya Rahman, Ya Rahim. And so the idolater said, bó tẹ̀ ṣe ń pariwo yẹn, àwọn ẹlẹ́bọ Mẹ́kà yẹn wá gbọ́, wọ́n wá sọ pé Muhammad used to call unto one Allah. Ṣebí Allah ni Muhammadu máa ń pè, Allah ẹyọkan ló máa ń pè. Now he is calling unto two gods. Nísìn ó máa ti ń pe Shigidi méjì, Allah àti Ar-Rahman. Ọ̀tọ̀ ni Shigidi Allah, ọ̀tọ̀ ni Shigidi Ar-Rahman. Ó máa ti ń pe Shigidi méjì, èrè ni méjèèjì. We do not know of anyone but the name of the beneficent, except the beneficent of Al-Yamaha. Wọ́n ní àwọn ò mọ orúkọ kankan tó ń jẹ́ Ar-Rahman yìí, àyàfi Ar-Rahman táwọn ọmọ tó wà ní Al-Yamaha yìí. And so Allah exalted his he revealed this verse. Ìgbà tí Muhammadu wá gbọ́ pé wọ́n ti ká òun pé òun pé orúkọ Shigidi yẹn, ó kàn sọ pé Allah ti sọ àyà kalẹ̀. Kí wá ní Allah sọ? Allah wá sọ pé àyà yẹn wá sọ̀kalẹ̀ pé sọ pé ẹ pè Allahu tàbí ẹ pè Ar-Rahman. Èyíkéyìí tí ẹ bá fi pè é nínú rẹ̀, ṣebí tirẹ̀ ni àwọn orúkọ tó dára jùlọ. Má ṣe kígbe lórí irun rẹ, má sì ṣe wà ní ìdákẹ́rọ́rọ́. Wá ọ̀nà sáàárín méjèèjì yẹn. Torí pé Muhammadu ó ti gbọ́ pé wọ́n ti ó kàn sọ fáwọn èèyàn pé ó sọ fáwọn tọ́jọ́ ń kí wọn pé Jubril ti gbé àyà wa wípé tá bá ṣe ń pe Ya Allah
tá à ń pè ya Rahman yẹn ká má ṣe pariwo, káwọn ọ̀ra wà ní jẹ́jẹ́, káwọn jẹ́ tún máa dákẹ́ jù. Allah èrè kan ni, Ar-Rahman ṣìgìdì míì ni. Àmọ́ ńgbà tí Islam bẹ̀rẹ̀, Muhammadu kó gbogbo àwọn ṣìgìdì yẹn, gbogbo orúkọ yẹn, ó kó gbogbo wọn, ó sọ gbogbo ẹ̀ di ẹyọ kan. Ẹ má gbàgbé wípé nínú àyà kan nínú Quran, àwọn ará bí yẹn, àwọn ará Mẹ́kà sọ pé ṣé Muhammadu sọ gbogbo ṣìgìdì yìí ṣó wá sọ di ẹyọ kan ni? Bí ẹ ti ṣe mọ̀ pọ́rọ̀ wa ọ̀rọ̀ pẹ̀lẹ́rìí ni. Tá bá lọ sí Quran chapter 38 verse 5, Suratul Sad, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Ó ní, ṣé o máa sọ àwọn ṣìgìdì di Ọlọ́run ọ̀kan ṣoṣo tí a gbọ́dọ̀ jọ́sìn fún ní ọ̀nà òdodo? Dájúdájú èyí mà ní nǹkan ìyanu. Muhammadu sọ gbogbo àwọn ère tí wọ́n ti ń sìn yẹn, ó papọ̀, ó sọ di ẹyọ kan. Ìpè Allah nìkan lè gbọ́dọ̀ jọ́sìn fún. Gbogbo àwọn orúkọ yẹn ó pìkẹ́, ó fún gbogbo attribute yẹn, ó kó sí ọ̀dọ̀ Allah nìkan. Allah olúwa ilé Kaaba ní ṣìgìdì lásán ni. Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Allah ò dẹ̀ lè ṣe kankan. Allah ò lágbára kankan. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Ẹ̀sìn Islam, ìṣẹ̀ṣe àwọn ọmọ Lárúbáwá ni, àṣà àti ìṣe tọ̀dọ̀ tiwọn ni. Àwa náà ní àṣà àti ìṣe tọ̀dọ̀ tiwa. Wọ́n gbé Islam wá láti fi gba àṣà àti ìṣe tọ̀dọ̀ tiwa kí wọ́n bàjẹ́. Wọ́n gbé wá láti wá fi pa àṣà àti ìṣe tọ̀dọ̀ tiwa kí wọ́n parẹ́, kí wọ́n wá yí padà, kí wọ́n pa kádàrá wa dà sí ti Lárúbáwá, kí wọ́n sọ wá di ọmọ Lárúbáwá ní orí ilẹ̀ wa. Á lè rọrùn fún àwọn ọmọ Lárúbáwá láti wá ṣe kíni, láti wá gba ilẹ̀ wa. Wọ́n ń kó wa lẹ́rú fún ìran Lárúbáwá. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Deity, local deity, ère táwọn Lárúbáwá ń sìn, tọ́jẹ̀ tí ń sìn kí Islam tó bẹ̀rẹ̀, òun ni Allah. Ó dà gẹ́gẹ́ bí àwọn deity tọ̀dọ̀ tiwa náà, Ògún, Ṣàngó, nítọ̀dọ̀ tiwa, táwọn Lárúbáwá ni Allah. Irọ́ lásán ni. Quran yìí tẹ́rì ìtàn lásán ló wà ńbẹ̀, kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ọmọ Yorùbá. Irọ́ lásán ló wà ńbẹ̀. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Olúwa ilé Kaaba ni. Mo sọ yìí, mo dúró, ó dìgbà.